àkú ìyálẹ̀ta, àdúrà wa ó gbà, Ọlọ́run ọba yóò ràn wá lọ́wọ́. Ṣé ẹ bínú, ẹ wò inú oko mo wà, mo kàn ti rí èkùrọ́ yìí, mo wá rántí pé ó ní iṣẹ́ kan tí mo fẹ́ fi sílẹ̀ tí mo fẹ́ kó jẹ́ àǹfààní fún ọmọ Odùduwà ní o, ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire. Iṣẹ́ jàǹgbara níṣẹ́ yìí tó sì dájú dáadáa, tó dájú dáadáa. Iṣẹ́ yìí ó wúlò púpọ̀, ó dáa púpọ̀ nítorí pé àwọn bàbá wa máa ń sọ pé tó bá ku ọwọ́ kan àdán ó fi rọgi. Bẹ́ẹ̀ ni wọ́n lóògùn ló lọ́jọ́ kan pọ́njú, orí ẹni ló ní ọjọ́ gbogbo. Ṣe rí bàbá ṣe wọ́n ní béèyàn bá ṣe ń kọ́ṣẹ́ léèyàn máa ń kọ́ yàrá, bá ṣe ń sáré owó náà ni ká tún máa sáré ìkan tó kù, ká máa sáré agbára. Ó dàbí bàbá kan ni tí wọ́n ní nígbà tí ó dìde, mo ti wá bí wọ́n ṣe sọ ìtàn yẹn, wọ́n nígbà tó dìde pé òun náà fẹ́ di ọmọkùnrin, ó wá bá bàbá ẹ̀ pé òun ṣe tóun fẹ́ níyàwó. Bàbá ẹ̀ wá ní ìyàwó kó kọ́kọ́ lọ ná, kó wá iṣẹ́ lọ, ó wá iṣẹ́ lọ, ó ríṣẹ́, ó mọṣẹ́, wá ìmọ̀ lọ, ó wá mọ̀ lọ, ó rí mọ̀, ó dé pé bàámi ẹni ń wáṣẹ́ lọ, mo ti ríṣẹ́, ẹni ń nímọ̀, mo ti wá ìmọ̀, mo sì ti ní ìmọ̀ lórí nǹkan báyìí báyìí. Bàbá wa ní wá owó lọ, ó wá owó lọ, ó wá lóun náà ti dọkùnrin báyìí. Bàbá lóò tí ì dọkùnrin, ó yá padà lọ kó wá agbára lọ, n tó fi lo ìmọ̀, tó fi lo awo, iṣẹ́ tó fi lo owó tó wá lọ, padà wá wà lọ. Ìgbà tó wá lọ tó náà ní ibi tó ń mọ̀ dé yìí, tó ní agbára dé yìí, ọkùnrin lò, àwa lọ́wọ́ ẹsẹ̀ dọkùnrin nu. Bí n bá ṣe sọ ẹ bá mi gbà, mo ti gbàgbé tipẹ́ tí mo ti gbọ́ kinní yẹn ni. Ṣe rí díẹ̀ ọmọkùnrin ò tó bẹ́ẹ̀ ni. Àwọn kankan wà tá a máa ń jẹ sára tá a rò pé bóyá kò ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ọjọ́ tí Ọlọ́run bá ní àríṣẹ́, ọjọ́ náà la mọ̀ pé ó ṣiṣẹ́, ó kàn wà lára torí pé nǹkan ò tí ì tásìkò àti lò. Wọ́n ní pàṣán tẹ́rẹ́ ẹ̀yìn àmọ́, ọjọ́ tí ọ̀rọ̀ bá dùn yàn náà ni a máa ń yọ ọ́ jáde. Ọjọ́ tọ́rọ̀ bá dùn yàn la máa ń yọ ọ́ jáde. Ṣe rí iṣẹ́ tí mo fẹ́ fi lẹ̀ lénìí, báwo ni kí n ṣe pé o? A lè pè ní gbètùgbètù, a lè pè ní gbètùgbètù, a lè pè ní aforan, a lè pè ní àwíjàre. Ṣe rí iṣẹ́ yìí kì í ṣe ti tọrọ ẹnu. Ọlọ́run má jẹ́ á rọ́rán ẹjọ́, Ọlọ́run má jẹ́ á rọ́rán ẹjọ́, Ọlọ́run má jẹ́ á rọ́rán ẹjọ́. Tested and confirmed. Téèyàn bá sọ pé òun ní case tó bá wà lára ẹ̀, tó jẹ́ pé ẹni tẹ́ ẹjọ́ ní case ó wá sí station láti wá tójọ́. Téèyàn bá dúró, tí kinní bá wà ní ara ẹ̀, nínú ibi tó bá dúró sí, tẹ́nìkejì bá ń tójọ́, tó bá sọ fún un, tó lè láyà tó jágbe mọ́ lórí fóònù pé lóyè ojúkorojú báyìí pé èmi ló ń pánú mọ́, ta ló ń parọ́ mọ́, kò tó bẹ́ẹ̀ kò tún sọ̀rọ̀ mọ́. Òlò ló gba ẹnu ẹ̀ tí wọ́n fi parí ẹjọ́ ni. Gbogbo tó bá bi léèrè kò ní mọ nǹkan tí ó sọ mọ́. Mo kàn fi ìyẹn sọ̀rọ̀ ní o pé téèyàn bá jìjọ pàdé pé kinní, gbogbo ohun téèyàn bá sọ ẹni yóò máa wòyàn bí ọ̀bọ ni o. Kò ní lè lanu sọ nǹkan kan mọ́ torí pé yóò ti kó ní àyà jẹ. Iṣẹ́ tó ń ṣe ló jẹ́ kí n sọ pé a lè pè ní aforan, ṣùgbọ́n kọ̀ǹfàmù gbètùgbètù tó ṣiṣẹ́ dáadáa. Mo máa ń sọ pé ẹ má jẹ́ ká fi n tá à ń rí nílẹ̀ Yorùbá, àwọn nǹkan ìjàngbara ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ká fi ṣera wa léṣe. Gbogbo ẹni tó bá ń lò tó fi ń ṣe ìkà fún ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀, ìkà ni irú ẹ̀dá bẹ́ẹ̀. Ìkà ni à ń pè é, ilẹ̀ ó sì máa mú. Àwọn agbára tá a bá rí nílẹ̀ Yorùbá táwa tún wá fi ń ṣera wa léṣe, ẹ dákun, tí ìkan bá wá dé pẹ̀lú àwọn bòmíì ńkọ́, kí la wá fẹ́ mú jáde o? Nítorí náà bí mo ṣe rí èkùrọ́ yìí ni mo rántí iṣẹ́ yìí pé iṣẹ́ nínú mi dùn, màá sì rá àwọn tó lè testify sí pé kì í ṣe èmi máa ń sọ gbogbo iṣẹ́ tí mo bá fi sílẹ̀ ó ti wà lọ́dọ̀ àwọn kan ti ní lọ́wọ́, ẹ mọ̀, ó ti wà tipẹ́ kan tó bí bàbá ti tèmi, kó tó di kó dọ́rí pé irú ìwà yìí náà tún dé bá àwọn mí náà, ó tún dé bá. So ó túmọ̀ sí pé kì í ṣe nǹkan téèyàn jókòó téèyàn wò pé tẹ bá sì mú nǹkan báyìí, tẹ bá mú nǹkan báyìí, tẹ ṣe báyìí o, rárá o. Kí lẹ́ bá mi wá? Ẹ bá mi wá igi àbo, a tún lè pè ní ọ̀wọ̀.
tó dájú dáadáa. Ṣé rí ẹ bá mi wá igi àbo. Igi àbo yìí tẹ́ bá ti yàgbẹ́ ẹ fi nù dí. Á wá orógbó tó tóbi dáadáa tó lè èpo lára tí èpo ẹ̀ tí ò tí ì bò dànù ní o. Á wá èkùrọ́ ojú ọ̀nà. Ṣé rí èkùrọ́ ojú ọ̀nà yìí tá a bá ti pa èkùrọ́ ojú ọ̀nà ní tí ó ti dán dáadáa tẹ́sẹ̀ ti tẹ̀ lọ tẹ̀ bọ̀ tó ti dán gidi. Eléyìí tó bá wá lọ́mọ nínú ń bẹ̀ tó lọ́mọ ẹyọ kan ṣoṣo nínú òun lá wà. Tá a bá ti pa á yọ ọmọ inú ẹ̀. Tá a bá ti wá yọ ọmọ inú ẹ̀, á wá ìgbẹ́ ìyẹn ìgbẹ́ ó ti yé yín n tó le ni. Mi sì fẹ́ kó bọ́ sọ́wọ́ ọ̀dàlẹ̀ èèyàn. Lóòótọ́ ó wà káàkiri ilé tó jù bẹ́ẹ̀ lọ wà lọ́wọ́ àwọn ọ̀dàlẹ̀ o. Ṣùgbọ́n èmi ó mọ̀ pé kò tọ́wọ́ ti tèmi bọ́ sọ́wọ́ ọ̀dàlẹ̀. Bẹ́ẹ̀ ni. Ìgbẹ́ kíní tá a wá yìí òun lá fi ra èkùrọ́ tá a bá ti pa tá a yọ jáde nínú eléyìí. Nínú èkùrọ́ ọwọ́ mi tá a bá ti pa ọlọ́mọ kan ṣoṣo ní o. Tá a bá ti yọ jáde á wá fi kíní yẹn pa ní gbogbo ara. Tá a bá ti fi pa ní gbogbo ara, orógbó yẹn á pa ní pánsá á wọ inú ẹ̀ jáde só ti yé. Tá a bá ti gé orógbó yẹn báyìí á wá wọ inú ẹ̀ jáde. Tá a họ kíní inú ẹ̀ jáde. Kíní igi àbo tá a fi nù dí o. Á wá ha ojú ìgbẹ́ yẹn á ha sínú ihò orógbó. Nínú ihò orógbó yẹn a máa ha sí inú ẹ̀. Ṣé rí tá a bá ti wá ha sínú ẹ̀, á wá mú èkùrọ́ tá a ti fi nǹkan ra ní tá a ti fi ìgbẹ́ kíní ra ní gbogbo ara yẹn á wá sọ sínú ẹ̀ mọ́. Tá a bá ti sọ sínú ẹ̀, ìka ọmọláńdírín wa kò sí tẹnitẹ́yìn ò lè lò. Kì í ṣe dandan tó jẹ́ titi wa o. Á gé èékánná díẹ̀díẹ̀ ń bẹ̀. Tọmọláńdírín kìíní tọmọláńdírín kejì á fi sí. Á wá kó ẹyọ atari mẹ́ta á kó sí. Á wá fi eléyìí tá a ṣe ń bẹ̀ á fi dé. Á wá dì lówù dúdú àti funfun. Á lọ rẹ́ sínú ìtọ̀ aláboyún fún ọjọ́ 7. Láfi rẹ́ sínú ìtọ̀ aláboyún. Ẹ má jẹ́ kí n parọ́. Tí iṣẹ́ ìbá wà ní ara wa tó wà lára wa o. Tó wà ní ara wa o. Kì í ṣe ti tọrọ ẹnu. Tí igi bá dá lókè téèyàn ń lọ téèyàn rí tested and confirmed ní o. Bàbá tí wọ́n ní iṣẹ́ yìí wọ́n sọdẹ lọ wọ́n ń bọ̀ lọ́jọ́ kan wọ́n ní igi dẹ̀ dá àwọn òjò atẹ́gùn fẹ́ àwọn dúró sí abẹ́ igi. Ẹni tó bá àwọn èèyàn àwọn kọ̀ọ̀kan ti gbọ́rọ̀ yìí rí lẹ́nu mi nígbà táyé fídíò tí bẹ̀rẹ̀. Wọ́n ní àwọn kan gbọ́ páà igi tí wọ́n sásá bẹ́ẹ̀ ó dá kíní yẹn wà lọ́wọ́ àwọn láwọn dẹ̀ náwó sókè báyìí igi yẹn dúró tí wọ́n fi kọjá. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe ti ọ̀rọ̀ ẹnu kọ́. Tíṣẹ́ ìbá tún wà lára wa tẹ́ bá fẹ́ dán wò ẹni tá bá ń pò súnmọ́ wa tàbí tá mọ̀ pé ó jù wá lọ tó jókòó ẹ jẹ́ á gbá létí. Ká gbá etí ẹ̀ wò. Hàn ni ó máa sọ kò ní lè sọ̀rọ̀. Ẹ má jẹ́ ká fi ṣèkà. Ìwọ tí bàbá wa pè mí fún sẹ́yì ó kọ́kọ́ fi ògùn búra pé kógun pọ̀ tó bá jẹ́ pé ó fi ṣe ìkà ni. Pé tó bá jẹ́ pé ó fi ṣèkà ni. Ṣé rí gbogbo àwọn nǹkan yìí mo ṣe sọ ọmọ Gẹ̀ẹ́sì TV à ń ṣe àgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa ni ní ọ̀nà tó tọ́. Tí wọ́n náà bá yẹ fi ṣèkà wà á mọ̀ pé ká ló fẹ́ fi ṣe. Ẹ jẹ́ kí mo máa ń sọ kíní kan pé a fi fìlà périn ọjọ́ kan ló níyì mọ́. Gbogbo ògùn tá à ń sọ yìí àwọn kan ti lò síwájú láti fi dáàbò bora wa ni kì í ṣe láti fi ṣera wa ní sùtà. Ṣùgbọ́n tó bá wà lára níṣẹ́ tí mò ń sọ yìí ọkùnrin lèèyàn o. Wàláhì ọkùnrin ni. Ìtọ̀ aláboyún tí mo nípa wà á rẹ́ sí ẹ jẹ́ ká fi ìdùnnú ká fi gbà ní kò sí nǹkan tí ó sọ ọmọ inú ẹ̀ kò sí nǹkan tí ó sẹ́ni kankan kò sí nǹkan tí ó sọ aláboyún kò sí nǹkan tí ó sọ ọmọ inú ẹ̀. Ẹ jẹ́ ká fi ìdùnnú ká fi gbà lọ́wọ́ ẹ̀ ni kì í ṣe pé ká máa hùwà tí ò da. Ẹlẹ́dàá aláboyún gan ó fìyà jẹ wá kò ní jẹ́ kí gbogbo nǹkan tá a fẹ́ ṣe yẹn kò ní jẹ́ kó ṣiṣẹ́ tá a bá wà lọ́nà tí tá a fi ìdùnnú ẹ̀ gbà. Ní gbogbo ayé gbà àwọn ayé àtijọ́ a bá máa ń sọ fún ìyàwó wọn tó wà nínú oyún ni pé ó fún mi ní nǹkan báyìí ṣé báwọn náà lọ mọ́. Ìdánilójú sì ti máa wà pé kò sí nǹkan kan tó máa sọ ọmọ inú ẹ̀ kò sí kinní kankan. Wọ́n á dẹ̀ gbà pẹ̀lú ìdùnnú ni ó fi fún wọn tí wọ́n á dẹ̀ lò láàrin ara wọn àṣírí ní gbogbo orú nǹkan báyìí láàrin ara wọn. Ṣùgbọ́n tó ti di pé ayé ti di ayé ká máa fi ṣe kà ṣe gbá ṣàwo ló fi dàbí ẹni pé bóyá kinní. Iṣẹ́ yìí mo tọ́jú ẹ̀ pamọ́ nítorí ọjọ́ iwájú ni. Èmi máa ń sọ gbogbo iṣẹ́ tí mò ń fi sílẹ̀ mò ń tọ́jú ẹ̀ pamọ́ nítorí ọjọ́ iwájú ni. Torí pé YouTube ṣì wà, Facebook ṣì wà, àwọn social media yìí ṣì wà for life ní téèyàn bá ti gbàgbé password èèyàn ó sì ń lọ ní. Even kéèyàn kú tán yóò sì mọ exist. Mojúbà àbí tó ògùn yìí ti jáde o. Mojúbà Elédùmarè, mojúbà gbogbo ajuni lọ pátápátá. Ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́ o. Ìbà
ẹ̀yin ìyá afẹ́ gẹ́gẹ́ níyẹ̀ mo ṣe bá ìbà olúwawo, ìbà ojúgbọ̀nà, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà oyún inú, ìbà sẹ́ẹ̀dì, mo ṣe bá tí bà mí ṣe o. Ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ o. Gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ìbà ni mo ṣe o. Ẹ má gbàgbé ọmọ Gbetu TV, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08061408254 ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. 07083907513 nítorí tá a bá wà lóko Airtel ló máa ń sábà lọ, kò sí network MTN lóko lọ títí, but Airtel yẹn ó máa ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ onílé, mo dúpẹ́ lọ́wọ́ àlejò, mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ o, mo dúpẹ́, mo dúpẹ́ o. Eléyìí tí mo fi sílẹ̀ yìí, mo fi sílẹ̀ torí pé mo rí èkùrọ́ yìí, oko ni mo wà, so mo wá rí pé mo rí èkùrọ́ yìí tí mo rí tó pé ó wúlò, ló jẹ́ kí n rántí pé iṣẹ́ yìí ó yẹ kí n fi sílẹ̀ lónìí. Ọlọ́run sọ pé àsìkò rẹ̀ tó náà nìyẹn láti fi sílẹ̀. Ẹ má jẹ́ ká lò nílòkulò, ẹ má jẹ́ ká lò ní. Gbogbo ẹni tí ó bá sì pè mí lórí iṣẹ́ yìí, ẹ dákun, ìbéèrè tí mo bá béèrè, ẹ má sọ pé bóyá mo fi ṣègbéraga. Ẹ mà nítorí àwọn tó jẹ́ pé èmi ò lè, mo máa ń sọ mi lè múgò ní ìsìnkí ni mo fẹ́ gúnyàn. Ẹlòmíì ó lè bó amúgò yóò ti bọ́yàn lẹ́gbẹ̀ẹ́ ni. Ẹ dákun, ṣé mọ̀ pé ìyàtọ̀ wà ń bẹ síra. So tí n bá wá béèrè pé ẹni tó bá pè mí tí n bá béèrè pé kí ni ọjọ́ orí, tàbí mo béèrè àwọn ìbéèrè kan, ẹ dákun, ẹ má wò pé bóyá mo fi ṣègbéraga, kò rí bẹ́ẹ̀ o. Mo mọ̀ pé eléyìí tó jù bẹ́ẹ̀ lọ wà lọ́wọ́ yín, ṣùgbọ́n ṣé mọ̀ pé nǹkan téèyàn bá ní máa ń jọyàn lójú. Eléyìí jọ mí lójú gidi torí pé àjogúnbá ni. Ọlọ́run Elédùmarè kò ní gba làákàyè ẹnì kankan wa. Ọlọ́run ò wá ní jẹ́ kí a rí aburú ò ní sí ẹnì kankan. Mo fẹ́ kẹ́ mọ̀ pé fìlà pé ní ọjọ́ kan ló níyì mọ́ o. Mo máa ń sọ oore àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe fún wa, òun náà ni pé ẹ subscribe sí YouTube channel wa, ọmọ Gbetu TV, níbi tí a ti ń ṣe àgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa. Eléyìí tó ti sọnù tá à mú wá sí ìrántí wa. A mọ̀ pé gbogbo ẹni ló wà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà, ṣùgbọ́n àtúnranra wa létí náà ni. Ẹ bá wa comment, ẹ like, kẹ́ ẹ share ọmọ Gbetu TV. Lágbára lọ́wọ́ Elédùmarè, àsìkò yìí bó ṣe lé kò ní lé mọ́ wa o. A mọ̀ rí títí wa ṣe. Mo gbàdúrà fọkùnrin, mo gbàdúrà fọmọdé, mo gbàdúrà fún àgbàlagbà. Ọlọ́run Elédùmarè yóò máa wà pẹ̀lú wa o. Ẹ ṣé púpọ̀.